Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ́ ń gbọ́ mi nínú ilé, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀dẹ̀ ọ̀dà bí mo kì í kó àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ kó àbọ̀ sí inú oore ọ̀fẹ́ ẹ̀kọ́ papọ̀ mìíràn fún ọ̀sẹ̀ tuntun ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì á di alábùkún fún o, àmín. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ Ọlọ́run ń lò káàkiri àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà àti ẹ̀ka ẹ̀kọ́ ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà ń ṣàmójútó rẹ̀. Orí ọ̀rọ̀ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún ọ̀sẹ̀ yìí òun ni ẹni ìṣáájú yóò dẹni ìkẹyìn. Ẹni ìṣáájú yóò dẹni ìkẹyìn. Àdúrà mi ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ ní dẹni ìkẹyìn níjọba Ọlọ́run. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Mátíù orí 19 ẹsẹ̀ 4 sí 30. Ìwé Mátíù orí 19 ẹsẹ̀ 4 títí dé 30. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín mọ̀mọ́, bàbá, ẹ̀gbọ́n, àbúrò, bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó ẹ dákun ẹ gbé jáde, ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá, ìwé Mátíù orí 19 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 4 ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé, sì kíyèsí ẹnìkan tọ̀ ọ́ wá, ó wí fún un pé, olùkọ́ni rere, ohun rere kí ni èmi ó ṣe kí èmi kí ó lè ní ìyè àìnípẹ̀kun? Ó sì wí fún un pé, èéṣe tí ìwọ fi pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò sí ẹnìkan, èyí ni Ọlọ́run. Ṣùgbọ́n o, bí ìwọ bá ń fẹ́ wọ bí ìyè, pa òfin mọ́. Ó bi í léèrè pé èwo? Jésù sì wí pé, ìwọ kò gbọdọ̀ pààyàn, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ jẹ́rìí èké, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ, àti kí ìwọ kí ó fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. Ọ̀dọ́mọdékùnrin náà wí fún un pé, gbogbo nǹkan wọ̀nyí ilé mi ti pamọ́ láti ìgbà èwe mi wá. Kí ló kù mí kù? Jésù wí fún un pé, bí ìwọ bá ń fẹ́ pé, lọ́ọ́ ta ohun tí o ní, kí o sì fi tọrẹ fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run, sì wá máa tọ̀ mí lẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí ọmọdékùnrin yìí gbọ́ ọ̀rọ̀ náà, ó jáde lọ pẹ̀lú ìbànújẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, lóòótọ́ ni mo wí fún yín pé ó ṣòro gidigidi fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Mo sì wí fún yín ẹ̀wẹ̀, ó rọrùn fún ìbákasíẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́, ẹnu yà wọ́n gidigidi. Wọ́n sì wí pé, ǹjẹ́ ta ni ó wá lè là? Ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé, ènìyàn ni èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Nígbà náà ni Pétérù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin tí ẹ̀ ń tọ̀ mí lẹ́yìn, ní ìgbà àtúnbí, nígbà tí ọmọ èèyàn yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀, ẹ̀yin ó sì jókòó pẹ̀lú rẹ̀ lórí ìtẹ́ 12, ẹ̀yin ó sì máa ṣe ìdájọ́ àwọn ẹ̀yà Ísírẹ́lì 12. Àti gbogbo ẹni tí ó fi ilé sílẹ̀, tàbí arákùnrin, tàbí arábìnrin, tàbí bàbá, tàbí ìyá, tàbí aya, tàbí ọmọ, tàbí ilẹ̀ ní orúkọ mi, wọn ó rí ọrọ̀ ọ̀run gbà
wọn ó sì jogún ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tó síwájú ni ó kẹ́yìn, àwọn tó kẹ́yìn ni ó síwájú. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́ọ̀kan, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ àkọ́orí. Ó ní ẹsẹ̀ ìkẹrìnlélógún ìwé tá a kà tán. Mátíù orí 19 ẹsẹ̀ ìkẹrìnlélógún. Mo tún tó kà lẹ́ẹ̀mejì sí ẹsẹ̀ wúrà wa. Ìwé mímọ́ ní, mo sì wí fún yín ẹ̀wẹ̀, ó rọrùn fún ìbákasíẹ kó gba ojú abẹ́rẹ́ wọlé jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ó rọrùn fún ìbákasíẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́ọ̀kan, ẹsẹ̀ mọ́nigbàgbé nù. Ẹ jẹ́ ká kọ́ sọ́kàn wa. Lẹ́ẹ̀kan sí, mo kí yín kú àbọ̀ sínú ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi ni wípé gbogbo wa ó dá lábùkún fún ní orúkọ Jésù. Mo sọ fún wa, mo ní orí ọ̀rọ̀ wa tá ń wò lọ́sẹ̀ yìí, òun náà ni ẹni iwájú, ẹni ìṣáájú yóò dẹni ìkẹyìn. K'Ọlọ́run má jẹ́ kémi àti yín ká dẹni ìkẹyìn. Nínú oṣù yìí, tẹ́ ẹ bá gbàgbé, gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí ni ìgbé ayé nínú ìjọba Ọlọ́run. Ìgbé ayé nínú ìjọba Ọlọ́run. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́, a sì ti kẹ́kọ̀ọ́ nípa ọ̀nà tó ṣètẹ́wọ́gbà láti gbàdúrà gẹ́gẹ́ bí ọmọ ìjọba ọ̀run àti ọ̀nà tí ò ṣètẹ́wọ́gbà láti gbàdúrà. Ní ọ̀sẹ̀ kejì, ìyẹn ọ̀sẹ̀ tó kọjá lọ, a tún ti kẹ́kọ̀ọ́ nípa ìgbé ayé Jòhánù onírìbọmi àti àwọn ẹ̀kọ́ rere tá a rí kọ́ nínú ayé rẹ̀. Ẹ̀kọ́ ìjẹjọ náà sì tún kì wá ń lọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ká má máa ṣàtakò ìjọba Ọlọ́run. Bí àwọn ìlú mẹ́ta, Kapanaumu, Kórásínì, Bẹ́tsáídà, tí Jésù ṣiṣẹ́ àmì tó ṣiṣẹ́ ìyanu tó wàásù ṣùgbọ́n tọ́kàn àwọn èèyàn yí gbì tí wọ́n gbà á. Lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yóò wá fi hàn wá gbangba wípé èrò tèèyàn ó yàtọ̀ sí tọlọ́hun. Èrò tèèyàn ó yàtọ̀ sí tọlọ́hun. Ìṣe èèyàn ó yàtọ̀ fún ìṣe tọlọ́hun. Ohun tọlọ́hun ń rò nípa ẹnì kọ̀ọ̀kan ó yàtọ̀ fún béèyàn ṣe ń rò. Èèyàn lè rò pé òun ló wọ́n jẹ́ ní àkọ́kọ́ níjọba ọ̀run, ṣùgbọ́n ìwé mímọ́ lónìí sọ fún wa pé ẹni ìṣáájú tó rò pé òun lẹni ìṣáájú ó dẹni ìkẹyìn. Ẹni tí a sì rò pé ó dẹni ìkẹyìn ó wá dẹni ìṣáájú. Èrò Ọlọ́run nípa ẹnìkan tàbí nǹkan kankan kì í bá tèèyàn mu. Ìdí nìyí tọ́lọ́run tó fi pe wòlíì Sámúẹ́lì ṣàkíyèsí ńgbà tá a rán lọ pé kó lọ yan ọba míì tí ó dípò Sọ́ọ̀lù ọba àkọ́kọ́. Tí alàgbà bàbá wa wòlíì Sámúẹ́lì bẹ̀rẹ̀ sí wo ojú, Ọlọ́run sọ fún inú ìwé Sámúẹ́lì kínní orí 4:20 ẹsẹ̀ 7. Sámúẹ́lì kínní orí 4:20 ẹsẹ̀ 7. Ọlọ́run sọ fún un pé ṣùgbọ́n Olúwa wí Sámúẹ́lì pé má ṣe wojú rẹ̀ tàbí gíga rẹ̀, nítorí pé èmi kọ́. Nítorí Olúwa kì í wò bí ènìyàn ti ń wò. Ènìyàn máa wojú, ṣùgbọ́n Ọlọ́run ọkàn lọ́lọ́run ń wò. Ènìyàn máa wojú, ṣùgbọ́n Ọlọ́run ń wo ọkàn. Torí náà ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, ìyanu ó ṣẹlẹ̀ lọ́jọ́ ìdájọ́. Nínú ìjọba ọ̀run a rí mẹ́rìírí kíni? Mẹ́rìírí pé àwọn tá a fojú sílá fáwọn tá a kọ́kọ́ rí ìjọba ọ̀run ni a débẹ̀ á wá wọn tì. Àwọn tá a wà á kà sí àwọn tá a bẹnu àtẹ́lù. Bí ọlọ́rọ̀ bó ṣe rí Lásárù lọ́kàn àyà Ábúráhámù nínú ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 21 sí 21. Lúùkù orí 16 ẹsẹ̀ 21 sí 21. Bí ọlọ́rọ̀ ṣe rí Lásárù
ló kan àyà Ábúráhámù. Bẹ́ẹ̀ la ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń fojú tẹ́ńbẹ́lú nínú ayé nínú ìjọba Ọlọ́run. Nígbà táwọn tí wọ́n sì wọ kálọ̀ gbàǹgbàǹgbà tá a fojú sílá pé èèyàn Ọlọ́run rèé tá a wà wọn tì ń bẹ̀. Ẹ̀kọ́ wa yìí a pín sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ a pè é ní ìbéèrè ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀. Ìbéèrè ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀ èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 19 sí 20 ìwé tá a kà tán. Mátíù orí 19. Mátíù orí 19 ẹsẹ̀ 19 sí 20 òun labala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Ṣé ẹ rí nínú ìwé Mátíù orí 20 yẹn, Jésù ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní agbègbè tá à ń pè ní agbègbè Jùdíà ní ilẹ̀ Ísírẹ́lì. Agbègbè Jùdíà yẹn òun ni gúúsù ilẹ̀ Ísírẹ́lì wà, gúúsù ilẹ̀ Ísírẹ́lì ló wà. Ní agbègbè yẹn ni Jésù Olúwa wa ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, iṣẹ́ ìránṣẹ́ ìgbàlà, iṣẹ́ ìránṣẹ́ ìrònúpìwàdà ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n nígbà tí ń báṣẹ́ ìránṣẹ́ yìí lọ, lọ́dọ́mọkùnrin ọlọ́rọ̀ kan ló tọ̀ ọ́ wá. Ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀ yìí ó dàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n gbàgbọ́ wípé nípa òdodo ara ẹni, nípa ìṣeféfé ara ẹni, nípa iṣẹ́ rere èèyàn lè ní ìyè àìnípẹ̀kun. Èrò rẹ̀, ìgbàgbọ́ rẹ̀ ni pé nípa ṣíṣe féfé òun, nípa ṣíṣe dáadáa òun lè ní ìyè àìnípẹ̀kun. Nítorí náà ó wá bi Jésù léèrè nínú ẹsẹ̀ 19 ìwé tá a kà tán, Mátíù orí 19 ẹsẹ̀ 19. Ó wá bi Jésù léèrè, ó ní, olùkọ́ni rere, ohun rere kí ni èmi ó ṣe o kí èmi ó lè ní ìyè àìnípẹ̀kun? Ó béèrè ìbéèrè yìí torí ìgbàgbọ́ rẹ̀ ni pé nípa ṣíṣe èèyàn, ìṣe rere èèyàn lèèyàn fi lè ní ìyè àìnípẹ̀kun. Jésù wá dá lóhùn láì fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ nínú ẹsẹ̀ 7-20 wípé ẹni rere kan ò sí àfi ẹnìkan, èyí ni Ọlọ́run. Ẹni rere kan ò sí àfẹnìkan, òun náà sì lọ́lọ́run. Kò sẹ́ni rere kankan nínú ara rẹ̀ nínú ayé yìí. Gbogbo òdodo èèyàn bí wòlíì Àìsáyà ṣe sọ nínú ìwé Àìsáyà orí 24 ẹsẹ̀ 6 bí àkísà ẹlẹ́gbin ni. Gbogbo òdodo ènìyàn pátápátá, gbogbo ṣe ń dá ènìyàn pátápátá bí wòlíì Àìsáyà ṣe sọ nínú ìwé Àìsáyà orí 64 ẹsẹ̀ 6. Bẹ́ẹ̀ lórí gbogbo òdodo ènìyàn níwájú Ọlọ́run bíi àkísà ẹlẹ́gbin ni. Síbẹ̀ láti lè ran ọ̀dọ́mọkùnrin yìí lọ́wọ́ kó lè rí ara rẹ̀, Jésù wá tẹ̀síwájú nínú gbólóhùn bí ìwọ bá fẹ́. Ẹ gbọ́ mi dáadáa. Láti ran ọkùnrin yìí lọ́wọ́ kó lè rí ara rẹ̀ wípé kò sí rere kankan tẹ́dá kankan lè ṣe láti ní ìyè àìnípẹ̀kun. Jésù tẹ̀síwájú nínú ìjíròrò rẹ̀ pẹ̀lú ọkùnrin yìí pẹ̀lú gbólóhùn bí ìwọ bá fẹ́. Nínú ẹsẹ̀ 17, ṣùgbọ́n bí ìwọ bá fẹ́ wọ bí ìyè, pa òfin mọ́. Ṣùgbọ́n bí ìwọ bá fẹ́ wọ bí ìyè, pa òfin mọ́. Jésù mọ̀ wípé kò sí ẹnì kankan látijọ́ ayé ti wà, kò sí ẹ̀dá kankan látayé Mósè títí dòní, kò sí ẹnì kankan tó lè pa gbogbo òfin mọ́ láì rú ọ̀kankan nínú rẹ̀. Ṣùgbọ́n láì mọ bí tí Jésù ń bọ̀rọ̀ lọ, láì mọ bí tí Jésù ń bọ̀rọ̀ bọ̀, ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀ yìí bi Jésù léèrè tìgbéraga, èwo nínú wọn? Èwo nínú àwọn òfin yẹn? Nínú ẹsẹ̀ 22, èyí ni pé èwo nínú àwọn òfin ni mo gbọ́dọ̀ ṣe kí n lè ní ìyè àìnípẹ̀kun? Jésù wá tọ́ka rẹ̀ sí àwọn òfin Mósè tó ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ ènìyàn sí ènìyàn. Òfin Mósè apá méjì ló ní. Apá kan rẹ̀ jẹ́ èyí tó ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ ènìyàn pẹ̀lú Ọlọ́run. Ìyẹn ni ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi, o gbọdọ̀ porúkọ ọlọ́run rẹ lásán, rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Gbogbo àwọn òfin tí mo dá kọ wọn àtàwọn mìíràn bíi rẹ̀ wọ́n ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ ènìyàn pẹ̀lú Ọlọ́run. Jésù ò tọ́ka séyùn.
ṣùgbọ́n Jésù tọ́ka sí èyí tó ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ ènìyàn láàrin ènìyàn sí ènìyàn. Nítorí náà nínú ẹsẹ̀ ìkejìlá nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé Mátì orí kọkàndínlógún nínú ẹsẹ̀ ìkejìdínlógún rẹ̀ àti ìkọkàndínlógún, Mátì orí kọkàndínlógún 19 ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún rẹ̀, Jésù wá tọ́ka arákùnrin ọ̀dọ́mọkùnrin sí pé ìwọ kò gbọ́dọ̀ pààyàn, ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọ́dọ̀ jalè, ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ, àti kí ìwọ fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. Gbogbo òfin ní òfin Mósè, gbogbo èyí tí Jésù kàálẹ̀ yìí ló ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ ènìyàn sí ènìyàn. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ ìkejìlá títí dé ìkẹrìndínlógún àti ìwé Lífítíkù orí 19 ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n Jésù nínú àwọn òfin tó ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ ènìyàn sí ènìyàn yìí, Jésù mọ̀ọ́mọ̀ fo ẹyọ kan nínú rẹ̀ tó jẹ́ wípé ibẹ̀ ni kùdìẹ̀kudiẹ ọkùnrin yìí kù sí. Ẹyọ kan tí Jésù fò òun ni Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ ìkẹtàdínlógún. Jésù ka Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ ìkejìlá, ó kà títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, ṣùgbọ́n kò kà ìkẹtàdínlógún mọ́. Ìkẹtàdínlógún ló ní í ṣe pẹ̀lú ojú kòkòrò. Jésù ọ̀kàyùn torí pé Jésù mọ̀ pé ibi tọkùnrin yìí kù sínú. Bí Jésù bá ti sọ èyí tán, níta wí fòkú òkú gbà á, bẹ́ẹ̀ lọ̀dọ́mọkùnrin yìí gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn Júù lọ dára rẹ̀ láre, ó fúnra rẹ̀ máàkì gbàá, ó tún gbójú, ó tún gbóyà, ó tún gbónu, ó tún bi Jésù léèrè, kí ló kù mí kù? Nínú ẹsẹ̀ 20, ọ̀dọ́mọkùnrin náà sì wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí ni mo ti ń pamọ́ láti ìgbà èwe mi wá, kí ló kù mí kù sáà? Èwo lẹ tó fẹ́ wí? Gbogbo ń tẹ̀sán pátá láti ìgbà èwe mi mo ti ń pa wọ́n mọ́, kí ló tó kù? Ìbéèrè tó béèrè gbẹ̀yìn nìyí nínú abala tó jẹ́ abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, kí ló kù mí kù? Ó fúnra ẹ̀ máàkì gbogbo nǹkan wọ̀nyí mo ti ń ṣe láti ìgbà èwe mi wá, ó dára ẹ̀ láre. Ṣùgbọ́n ìbéèrè ni pé ṣé Jésù gbà fún bó ṣe dára ẹ̀ láre yìí? Ǹjẹ́ ọkùnrin yìí kù síbì kankan bí? Abala kejì ẹ̀kọ́ wa òní ó tàn mọ́lẹ̀ sáwọn ìbéèrè méjèèjì yìí. Ṣùgbọ́n ká tó máa lọ sábala kejì, ó ṣe pàtàkì kí n pè wá ṣàkíyèsí wípé Jésù Kristi nínú abala àkọ́kọ́ yìí kò kọ́ni wípé a lè ní ìgbàlà nípa pípa òfin mọ́ tàbí nípa iṣẹ́ rere tí ẹnikẹ́ni lè ṣe. Pẹ̀lú ń tó sọ fún ọkùnrin ọlọ́rọ̀ yìí wípé kó pa òfin mọ́. Pa òfin mọ́ kì í ṣe pé ń sọ fọ́kùnrin ọlọ́rọ̀ ń pé pípa òfin mọ́ lè mú kí èèyàn kó ní ìyà ìnípẹ̀kun rárá o. Ohun tí Jésù ń ṣe ni pé ó ti ọkùnrin yìí síwájú kó lè rí ara rẹ̀ he, kó lè fúnra ara rẹ̀, kó dára rẹ̀, kó mọ̀ bí tóun kù sí. Eléyìí ó sì farahàn nígbà tá a bá ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. Iṣẹ́ rere kankan kò lè gbẹ́nikẹ́ni là. Ṣé ń dá èèyàn kò lè gbẹ́nikẹ́ni là. Bá a ṣe sọ ṣáájú, gbogbo òdodo ènìyàn láyé yìí níwájú Ọlọ́run bí àkísà ẹlẹ́gbin ni. Síbẹ̀ a gbà wá là láti ṣiṣẹ́ rere ni. A sì gbọ́dọ̀ ní ìlóye yẹn dáadáa. Iṣẹ́ rere fún ẹni tá a ti gbàlà ó jẹ́ ẹ̀rí ìdánilójú pé lóòótọ́ àti lódodo ẹni yìí ti ní ìrírí ìgbàlà. Ṣùgbọ́n iṣẹ́ rere ò lè gbani là. Iṣẹ́ rere sọ̀nà ìgbàlà, ìgbé ayé ìgbàlà ni. Ó ṣe pàtàkì ká ní ìlóye yẹn dáadáa. Nígbà tá a gbà wá là tán, ìgbàlà ọ̀fẹ́ ni. Nígbà tá a gbà wá là tán, iṣẹ́ rere ó wá máa jẹyọ gẹ́gẹ́ bí ẹ̀rí àrígbámú pé lóòótọ́ àti nírìírí ìgbàlà. Iṣẹ́ rere yìí sọ̀nà àti nígbàlà. Àbájáde ìgbé ayé ìgbàlà ni.
pẹ̀lú gbólóhùn ẹ jẹ́ á tẹ̀síwájú sí abala kejì ẹ̀kọ́ wa èyí tá a pè ní àwọn ohun tí ó pè fún láti jẹ́ pípé. Àwọn ohun tí ó pè fún láti jẹ́ pípé eléyìí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkọkànlélógún sí ìkẹrìnlélógún ìwé Mátíù tá a ti ń kẹ́kọ̀ọ́. Mátíù orí kọkàndínlógún 19 ẹsẹ̀ ìkọkànlélógún sí ìkẹrìnlélógún 21 to 24 ńlábala kejì ẹ̀kọ́ wa tá a pè ní àwọn ohun tí ó pè fún, àwọn ohun tó pè fún láti jẹ́ pípé. Ní abala kejì ẹ̀kọ́ yìí òun là á sì ń tàn mọ́lẹ̀ sí béèrè tí ọkùnrin ọlọ́rọ̀ rẹ̀ béèrè gbẹ̀yìn lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Gbogbo nǹkan wọ̀nyí mo ti ń pamọ́ láti gbèwé mi wá, kí ló kù mí kù nínú ẹsẹ̀ 20? Ìbéèrè rẹ̀ yìí, kí ló kù mí kù? Ó wá fún Jésù ní oore ọ̀fẹ́ láti lọ tààrà láti jẹ́ kí ọkùnrin yìí mọ ibi tó ń kù sí. Jésù sojú abẹ́ǹkó fún un láì fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún Jésù sọ fún un pé lọ ta ohun gbogbo tó ní, fi tọrẹ fún àwọn tálákà, ó sì ní ìṣúra lọ́run, sì wá máa wá tọ̀ mí lẹ́yìn. Ibi tí ọkùnrin yìí kù sí ni wípé ọrọ̀ rẹ̀ ti dọlọ́run rẹ̀. Ibi ọkùnrin yìí kù sí ni pé ojú kòkòrò àti kọ́rọ̀ jọ ìyọnu rẹ̀ ni. Torí ìdí èyí ọrọ̀ múmú láyà rẹ̀ ju Ọlọ́run lọ. Ọrọ̀ múmú láyà rẹ̀ ju ìyè àìnípẹ̀kun tó wá béèrè fún lọ́dọ̀ Jésù lọ. Èyí sì hàn gédégbé nínú ìdáhùn tí ó fún Jésù nígbà tí Jésù sọ fún un pé lọ ta ohun tó ní kó o sì fi tọrẹ fún àwọn tálákà, sì wá kó wá máa tọ̀ mí lẹ́yìn. Kí ni ìdáhùn náà tó sì fún Jésù? Ẹsẹ̀ ìkejìlélógún sọ fún wa. Ṣùgbọ́n nígbà tí ọmọdékùnrin náà gbọ́ ọ̀rọ̀ náà, ó jáde lọ pẹ̀lú ìbànújẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀. Ibi tí àjọṣepọ̀ òun àti Jésù ti tán nù. Ńgbò tó dé ìkóríta, lọ ta ohun tí o ní, pín fáwọn tálákà, sì wá máa tọ̀ mí lẹ́yìn. Ìkóríta òun làjọṣepọ̀ òun àti Jésù ti tán, torí pé ọrọ̀ rẹ̀ ó múmú láyà rẹ̀ ju ìyè àìnípẹ̀kun lọ. Ọrọ̀ rẹ̀ ti di Ọlọ́run fún un. Ó yàn láti máa mójútó ọrọ̀ ju láti ní ìyè àìnípẹ̀kun lọ. Kò ṣetán láti fi gbogbo rẹ̀ fún Jésù bó ṣe bá tiẹ̀ lọ́nu. Ṣùgbọ́n lẹ́yìn tó lọ tán, Jésù Kristi ó wá kọjú sáwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wá fìdí òkodoro òtítọ́ ọ̀nà ìgbàlà ó fi hàn wọ́n. Kí sì ni òun náà? Ó jẹ́ kí wọ́n mọ̀ wípé kò ṣeéṣe, mo tún sọ, kò ṣeéṣe fún ẹnikẹ́ni láti ní ìgbàlà tàbí ìyè àìnípẹ̀kun nípa òdodo ara ẹni tàbí iṣẹ́ rere ẹni. Nínú ẹsẹ̀ ìkẹtàlélógún àti ìkẹrìnlélógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Jésù wípé, nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé lóòótọ́ ni mo wí fún yín pé ó ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Mo sì wí fún yín ẹ̀wẹ̀, ó rọrùn fún ìbákasíẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ó rọrùn, níbi ẹsẹ̀ ìwúrà wa ti jáde nu, ó rọrùn fún ìbákasíẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ìbákasíẹ jẹ́ ẹranko ńlá tó tóbi jù ní ilẹ̀ Ísírẹ́lì. Kò ṣeéṣe fún ìbákasíẹ láti gba ojú abẹ́rẹ́ wọlé. Ó kéré sí nọ́mbà ojú abẹ́rẹ́, ó kéré síbi ibi tí ìbákasíẹ lè gbà. Ohun tí Jésù ń sọ òun ni pé ó ń lo àpẹẹrẹ ìbákasíẹ àtojú abẹ́rẹ́ láti fi hàn wá wípé kò ṣeéṣe ní ọ̀rọ̀ àbámọ̀dákọ́, kò ṣeéṣe ní fún ọlọ́rọ̀ kankan láti fowó rẹ̀ ra ìjọba ọ̀run. Kò ṣeéṣe fún ọlọ́rọ̀ kankan láti fowó rẹ̀ ra ìyè àìnípẹ̀kun. Ìdí ni wípé ìjọba ọ̀run kò wà fún títà.
ìyè àìnípẹ̀kun kìí ṣe owó lọ́bádé. èyí ò wá túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ti lọ́rọ̀ kò lè wọ̀jọba ọ̀run o. ẹ gbọ́ mi dáadáa. gbólóhùn Jésù yìí kò túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ti ní ọrọ̀ kò lè wọ ìjọba Ọlọ́run. rárá o. ohun kan ni kéèyàn ọlọ́rọ̀, nǹkan mìíràn ni kéèyàn sọ ọrọ̀ yẹn dọlọ́run rẹ̀. ohun kan ni kéèyàn ní ọrọ̀, nǹkan míì ni kéèyàn sọ ọrọ̀ yẹn di ọlọ́run èèyàn. nǹkan míì kéèyàn di ẹrú ọrọ̀ tó ní. ọkùnrin ọlọ́rọ̀ yìí ti sọ̀rọ̀ rẹ̀ dọlọ́run rẹ̀, ó ti dẹrú ọrọ̀ tó ní. ọlọ́rọ̀ ni bàbá wa Abraham. Joseph ará Arimatia, ọ̀kan nú àwọn ọmọ ẹ̀yìn Jésù, tó jẹ́ pé ńgbà tá a kan Jésù mágbélébù tán òun ló sìnkú Jésù. ọlọ́rọ̀ ni. gbogbo ẹnikẹ́ni tó bá ti gba Jésù Kristi ní Olúwa àtolùgbàlà rẹ̀ kò ní fi ṣe ọjẹ́ ọlọ́rọ̀ àbọ̀jẹ́ tálíkà, yóò ní ìyè àìnípẹ̀kun. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní ọrọ̀ tó rò pé nípa ọrọ̀ òun ò fi ní ìyè àìnípẹ̀kun, ọ̀ǹtan rẹ̀ jẹ. tó rò pé nípa ọrọ̀ òun lè ra ìgbàlà, òfèèlì. ìyè àìnípẹ̀kun kìí ṣe ń tà ń fowó rà. ìgbàgbọ́ nínú Jésù Kristi òun la fi ń gba ìyè àìnípẹ̀kun. ní àfikún, ohun tí Jésù Olúwa wá béèrè lọ́wọ́ ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀ yìí pé kó lọ lè ta gbogbo ohun tó ní, kó wá máa tọ òun lẹ́yìn, kó pe fáwọn tálákà kó padà wá kó wá máa tọ òun lẹ́yìn, kì í ṣe ohun tó pọn dandan fún gbogbo ènìyàn láti ṣe kí wọ́n tó lè ní ìgbàlà. ẹ gbọ́ mi dáadáa. ohun tí Jésù béèrè lọ́wọ́ ọkùnrin yìí pé lọ lè ta gbogbo dúkìá rẹ̀ pé fáwọn tálákà kó tó wá máa tọ̀ mí lẹ́yìn, kì í ṣe ohun tí ó pọn dandan fún gbogbo èèyàn láti ṣe kó tó lè ní ìgbàlà. ṣùgbọ́n ohun tó pọn dandan ní fún gbogbo ẹni tó bá ti sọ ọrọ̀ rẹ̀ dọlọ́run rẹ̀ láti ṣe bẹ́ẹ̀. gbogbo ẹni tó bá ti sọ ara rẹ̀ di ẹrú ọrọ̀ rẹ̀, dandan ni fún un láti ṣe bẹ́ẹ̀. ìdí ni wípé kò ṣeé ṣe kí ìránṣẹ́ kan kó sin ọ̀gá méjì. o lè máa sin ọrọ̀ rẹ kó o sì tún sin Ọlọ́run. o lè sin ọrọ̀ rẹ kó o sì tún máa sin Ọlọ́run. ṣùgbọ́n ọlọ́rọ̀ tó bá ti gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀, tí kò sì fi ọrọ̀ rẹ̀ sí Ọlọ́run rẹ̀ tàbí sọra rẹ̀ di ẹrú ọrọ̀ rẹ̀, nítorí ìgbàgbọ́ rẹ̀ nínú ìgbàlà nínú Jésù Kristi, yóò ní ìyè àìnípẹ̀kun, yóò ní ìgbàlà. gbèdé kan ṣoṣo, ohun kan ṣoṣo, òun ní gbèdéke ìgbàlà, òun náà sì ní ìgbàgbọ́ nínú Jésù. láì ní fi ṣe ọjọ́ lọ́rọ̀ tàbí ọjẹ́ tálíkà. ìbéèrè káwà béèrè ká tó lọ sábàlá kẹta ẹ̀kọ́ wa, òun ni wípé ìgbà tí Jésù bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ òtítọ́ ọ̀rọ̀ yìí, ìhà wo ni a kọ sí? ṣé wọ́n gbà pẹ̀lú Jésù àbí àwọn náà tàbí ọbíọ́, àwọn náà láwọn béèrè? abala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí òun láti tú èyí pẹ̀lẹ́pẹ̀lẹ́. abala kẹta la sì pé àpèlé rẹ̀ ní ẹni ìṣáájú yóò dẹni ìkẹyìn. nínú abala kẹta yìí lórí ọ̀rọ̀ wa ti jáde. ẹni ìṣáájú yóò dẹni ìkẹyìn. èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ọgbọ̀n ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, tá a ti kà fún wa lẹ́ẹ̀kan. Mátíù orí 19 ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ọgbọ̀n. ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, a rí gbangba wípé ọ̀nà àwọn ọmọ ẹ̀yìn Jésù jìn lákòókò tí Jésù ń bá wọn sọ̀rọ̀ yìí. àwọn fúnra ara wọn ò tí ì gbé ìgbàgbọ́ àwọn Júù ẹlẹgbẹ́ wọn tì sápá kan. àwọn náà sì gbàgbọ́ wípé bóyá nípa òdodo àwọn, nípa iṣẹ́ rere àwọn ò ní ìyè àìnípẹ̀kun. ìdí nìyí tí wọ́n fi bi Jésù léèrè nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n orí 19 ìwé Mátíù tá a ti ń kẹ́kọ̀ọ́, ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. ìdí nù tí wọ́n fi ń bi Jésù léèrè pé ǹjẹ́ ta ni ó àlà?
tọ́ra àwọn gan fúnra ara wọn ìgbẹ́kẹ̀lé wọn lórí ìṣe wọn rere wọn ni wọ́n rò pé àwọn náà fi nígbàlà, wọ́n rò pé àgbà wọn náà tàbí àwọn náà ò níyà ìnípẹ̀kun nípa iṣẹ́ wọn. Ìdí nìyí tí wọ́n fi ń bi Jésù léèrè nínú ẹsẹ̀ 25 orí 21 ìwé Mátíù, ǹjẹ́ ta ni ó hà lè là báyìí ó àwa bá débẹ̀? Jésù wá sọ fún wọn gbangba wípé kò ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹnìkankan láti gba ara rẹ̀ là tàbí láti ní ìyè àìnípẹ̀kun nípa iṣẹ́ rere tàbí òdodo ara ẹni. Kò ṣeéṣe. Ọlọ́run nìkan ní ń gbà wàhálà, a lè gbára wa là. Ọlọ́run nìkan ní fún wa ní ìyè àìnípẹ̀kun, a lè fi sí ọwọ́ wa ní ìyè àìnípẹ̀kun. Ìdí nìyẹn tí Jésù fi sọ̀rọ̀ tó sọ nínú ẹsẹ̀ 26 ìwé Mátíù orí 19 tá a ti ń kẹ́kọ̀ọ́, tó fi ní ènìyàn lè yí ṣòro fún, èèyàn lè yí ò ṣeéṣe fún, èèyàn ní ò lè ní ìgbàlà fúnra ara rẹ̀, èèyàn ní ò lè ní ìyè àìnípẹ̀kun nípa iṣẹ́ ọwọ́ rẹ̀, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Ìyè àìnípẹ̀kun fífúnni kò nira fọ́lọ́run, ìgbàlà fífúnni látọ̀dọ̀ Ọlọ́run wá kò nira fọ́lọ́run. Ẹ̀bùn tá a lẹ́tọ̀ọ́ sí ó ní ìgbàlà, Ọlọ́run ní sì í fi fúnni. Kì í ṣe tàwa tìkára wa, ìgbàgbọ́ ńlá sí fi ń gba ẹ̀bùn yẹn. Kì í ṣe nípa iṣẹ́ rere, kì í ṣe nípa ṣe ń dá wa, kì í ṣe nípa bá a ti tó àbí bá a ti mọ àbí bá a ti kéré àbí bá a ṣe dàgbà àbí bá a ṣe lówó lọ́wọ́ tó àbí bá a ṣe ní tó. Ìdí nìyẹn ńgbà tí Paul apọ́sítélì ń kọ lẹ́tà sí ìjọ Ọlọ́run tó wà ní Éfésù láti ṣàlàyé nǹkan ọ̀rọ̀ ìgbàlà yìí fún wọn, tó fi sọ nínú orí 2 ìwé Éfésù ẹsẹ̀ 9 àti 10 báyìí wípé torí oore ọ̀fẹ́ la fi gbà yín là nípa ìgbàgbọ́, kì í ṣe nípa owó, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Kì í ṣe nípa iṣẹ́ rere tá a ṣe, kì í ṣe nípa bá a ṣe náwó sọ́nà Ọlọ́run tó, kí ẹnikẹ́ni kó má bàa ṣògo. Ìdáhùn tí Jésù tó fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó jẹ́ wọn mọ̀ wípé iṣẹ́ rere ẹnikẹ́ni kò lè jẹ́ kí ẹnikẹ́ni nígbàlà, Ọlọ́run ní fi fúnni, ọ̀fẹ́ sì ni, ìgbàgbọ́ la sì fi ń gbà. Eléyìí ló wá mú abẹnugan ilé nínú ibùjókòó àwọn ọmọ ẹ̀yìn Jésù, èyí ò ní àpọ́sítélì Pétérù, tí gbogbo àlàyé tí Jésù ń sọ yìí òdì ní ń bọ́ sí létí rẹ̀. Ìrònú ohun gbogbo tó fi sílẹ̀, aya, ìyá ìyàwó, ọkọ̀ ojú omi rẹ̀, ilé, ọ̀nà, ìrònú ohun gbogbo tó fi sílẹ̀ láti máa tẹ̀lé Jésù lẹ́yìn nínú iṣẹ́ ìránṣẹ́ àrìnkiri rẹ̀. Ọba eléyìí ló wá mú tó wá fi ń béèrè ìbéèrè lọ́wọ́ Jésù. Tá bá sì lọ́nà ìwé mímọ́ ń tòótọ́, tẹ́ bá wo ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 21 sí 22, tẹ́ bá rí ibi tí a ti pè Áńdérù àti Pétérù, àti ibi tá a ti pè àwọn ọmọ ẹ̀yìn Jésù, àwọn ọmọ Sébédè méjèèjì, èyún Jòhánù àti Jákọ́bù. Àkọsílẹ̀ yìí ta nínú ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 21 sí 22, ẹ rí pé gbogbo ohun tí wọ́n ní wọ́n fi sílẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí tọ̀ Jésù lẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀, wọn ò sì bójú wẹ̀yìn. Eléyìí ló mú láyà Pétérù, tí Pétérù wá fi ń béèrè lọ́wọ́ Jésù Olúwa wípé inú ẹsẹ̀ 27, wò àwa ti fi gbogbo rẹ̀ sílẹ̀, àwa sì ń tọ̀ ọ́ lẹ́yìn, ǹjẹ́ kí là wá wà ní kíní ọ̀jẹ̀ tiwa? Ọlọ́mọ̀mọ̀jẹ́ àṣàṣe dànù. A ti fi gbogbo rẹ̀ sílẹ̀, a sì ń tọ̀ ọ́ lẹ́yìn. Ọkọ̀ ojú omi mi mo ti filẹ̀ láti ẹjọ́ yìí, ilé mo ti filẹ̀ láti ẹjọ́ yìí, ọ̀nà mi mo ti filẹ̀ láti ẹjọ́ yìí tí mo ti ń dẹ̀rẹ́ ọkiri. Kí ni ó jẹ́ tèmi? Kí lè rè mí? Kí làwa ó wà ní nínú ẹsẹ̀ 17 ìwé Mátíù orí 19 ni Pétérù ti béèrè lọ́wọ́ Jésù, ní èyí tí Jésù sọ fún wa pé iṣẹ́ rere ẹnikẹ́ni ò lè gbé wọ ìjọba ọ̀run.
lẹ́sẹ̀kẹsẹ̀ ni Jésù sì dá Pétérù lóhùn àtàwọn ọmọ ẹ̀yìn yòókù wípé títẹ̀lé òtítọ́ ara ẹni, títẹ̀lé òdodo ara ẹni kò lè fúnni nígbàlà. Ṣùgbọ́n tí èèyàn bá fínúfíndọ̀ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ tí ń sì ń tẹ̀lé ní òtítọ́ àti ní òdodo, kì í ṣe ìfaraẹnirúbọ ní fúnrú ẹni bẹ́ẹ̀. Ìdókòwò tó ga ni, ìdókòwò ńlá ni. Ẹni yòówù tó bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, Jésù ní gbogbo ẹni tó bá gbà mí ní Olúwa àti olùgbàlà wọn lóòótọ́ àti lódodo tí ń sì ń tọ̀ mí lẹ́yìn, kì í ṣe pé wọ́n ń ṣe ìfaraẹnirúbọ fún mi, wọ́n ń dókòwò fúnra wọn ni. Wọ́n ó sì pín èrè ìlọ́po lọ́nà 100 tí wọ́n bá fi dókòwò. Jésù sọ̀yún dáadáa tó sì hàn gédégbé nínú ẹsẹ̀ 28 àti 29 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ṣé bẹ́ẹ̀ ni yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ kà á. Ẹsẹ̀ 28 sí 29. Jésù sì wí fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin tí ẹ̀ ń tọ̀ mí lẹ́yìn ní ìgbà àtúnbí, nígbà tí ọmọ èèyàn jókòó lórí ìtẹ́ ògo rẹ̀, ẹ̀yin ó sì jókòó lórí ìtẹ́ 12, ẹ̀yin ó sì máa ṣe ìdájọ́ ẹ̀yà Ísírẹ́lì 12. Kò tán síbẹ̀ yẹn, ẹsẹ̀ 29. Àti gbogbo ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ ní orúkọ mi, wọn ó rí ọrọ̀ ọ̀run gbà, wọn ó sì jogún ìyà àìnípẹ̀kun. Ẹ gbọ́ gbólóhùn tó gbẹ̀yìn dáadáa. Wọn ó rí ọrọ̀ ọ̀run gbà, wọn ó sì jogún ìyà àìnípẹ̀kun. Ọrọ̀ ọ̀run òun ni 100 ní tí a fi dókòwò nípa ìgbàgbọ́ wọn nínú Jésù. Wọn ó rí ọrọ̀ ọ̀run rẹ̀ gbà, ọgọọgọ́rọ̀ ọ̀run rẹ̀ gbà padà. Kò wá tán síbẹ̀ o, èrè kì í ṣe tinú ayé yìí nìkan o, wọ́n wá tún jogún ìyè àìnípẹ̀kun. Ìdáhùn tí Jésù fún Pétérù àtàwọn ẹgbẹ́ rẹ̀ nu ńgbà wọn ni tó a ti fi gbogbo rẹ̀ lẹ̀ fún ọ, kí ni ó jẹ́ tiwa báyìí? Sáà ní pàdánù báyìí? Jésù ní ẹ ṣèrúbọ fún mi rárá o, gbogbo ń tẹ́ fi ilẹ̀ pátápátá ẹ dókòwò fúnra yín ni. Ẹ jẹ èrò rẹ̀ ní ọrọ̀ ọ̀run tẹ́ tó kù láyé yìí, ẹ sì tún jẹ gba ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n nínú béèrè tí Pétérù béèrè yìí, Jésù Olúwa wá ṣàkíyèsí kan. Àkíyèsí tí Jésù Olúwa wá ṣe ni wípé ó ṣeéṣe kí ènìyàn kó ṣiṣẹ́ f'Olúwa pẹ̀lú ọkàn tí ò dáa. Ó ṣeéṣe kí ènìyàn ṣiṣẹ́ f'Olúwa pẹ̀lú ọkàn kí ni wọ́n ní, kí ni wọ́n gbà. Gẹ́gẹ́ bí ìbéèrè Pétérù yìí, ó ṣeéṣe pé èèyàn ṣiṣẹ́ f'Olúwa pẹ̀lú ọkàn nítorí dárí gbà. Nítorí ìdí èyí, Jésù ò parí ọ̀rọ̀ rẹ̀ sí ẹsẹ̀ 29. Nítorí èyí ni Jésù Olúwa wá fi gbólóhùn yìí sí pé ẹni tó bá ṣáájú lójú ara rẹ̀ yóò dá kẹ́yìn, ẹni tá a sì fi kẹ́yìn yóò dẹni iwájú. Ìdí gbólóhùn ẹsẹ̀ 30 nù wípé ọ̀pọ̀ àwọn tó ṣíwájú ni yóò kẹ́yìn, àwọn tó sì kẹ́yìn wọn ó ṣíwájú. Jésù ò wá dánu dúró ẹsẹ̀ 30 nìkan. Ní orí 20 ẹsẹ̀ 1 sí 14, Jésù wá tún yànnàná kí ni ẹsẹ̀ 30 yìí túmọ̀ sí nínú orí 20 ẹsẹ̀ 1 sí 14 rẹ̀. Níbẹ̀ ni Jésù ti pa òwe olùṣọ́gbà àti àwọn òṣìṣẹ́. Níbẹ̀ ni Jésù ní olùṣọ́gbà ó ń wá àwọn tí ó bá sẹ́nu ọgbà àjàrà rẹ̀. Àwọn tó kọ́kọ́ rí wọ́n ní iye àwọn gbà rèé, wọ́n sì dúnàdúrà. Ẹni ọlọ́gbà sì ní ẹ máa lọ ṣiṣẹ́ nú ọgbà. Ṣùgbọ́n
àwọn míì tí òṣìṣẹ́ tí ẹni ọlọ́gbà yẹn tó ń rí tí sọ pé kí wọ́n máa lọ nú ọgbà, gbogbo àwọn yòókù wọn ò sọ pé iye táwọn ọgbà rèé, wọn ò sì dúnàádúrà pẹ̀lú ẹni ọlọ́gbà. ṣùgbọ́n ńgbà tó dà sálẹ̀ tí wọ́n máa pín nǹkan, àwọn tí wọ́n ní wọ́n dúnàádúrà ní tí wọ́n dúnàádúrà fún wọn o. ṣùgbọ́n àwọn tí wọ́n dé lẹ́yìn ọ̀rẹ́ yìí kódà ẹni tó jẹ́ pé iṣẹ́ tó ṣe ò pé wákàtí kan ń tà fún ju iṣẹ́ tó ṣe lọ. níhìn Jésù Olúwa wa ń fi ń kọ́ wa wípé tí a bá ń wora wa páwa la dáa tá à ń fojú tẹ́ḿbẹ́lú ẹnìkan á dẹni ẹ̀yìn. àwọn tá a sì ń wò pé ọ̀jẹ́ nǹkan kan wọn ó di ẹni iwájú. nítorí ìdí èyí Jésù Olúwa wa ló fi pa òwe èyí tí mo tọ́ka sí, tí ó sì kọ́ wa wípé gẹ́gẹ́ bí òṣìṣẹ́ inú ọgbà àjàrà Olúwa ká fi gbogbo ọkàn wá ṣiṣẹ́ f'Olúwa, kì í ṣe nítorí nǹkan àrígbà, kì í ṣe nítorí tí wọn ó ṣe fún mi, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ ìjọba Ọlọ́run. ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó bíi méjì mẹ́ta fún ẹ̀kọ́ ìgbé ayé ojoojúmọ́ ọmọlẹ́yìn Kristi. kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ nú ẹ̀kọ́ yìí òun ni wípé ìgbàlà tàbí ìyè àìnípẹ̀kun kì í ṣe nípasẹ̀ rere tẹ́nikẹ́ni ṣe o tàbí òdodo ara ẹni. ẹ̀bùn Ọlọ́run ni. ìgbàlà kì í ṣe nípa iṣẹ́ rere, kì í ṣe tá à ń fowó rà, kì í ṣe tá à ń fi iṣẹ́ rere gbà, kì í ṣe tá à ń fi ṣe dá láwùjọ gbà. mo kọ́ ṣọ́ọ̀ṣì kan fún wọn lókè níbí, mo kọ́ kan fún wọn lókè níbí tá à ń fi ń gbàgbàlà kọ́ńtà. kò sí ohun tí ènìyàn lè ṣe láti yẹ fún ìgbàlà. ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni. èyí tí à ń fi gbàgbọ́ gbà. abálọ́jọ táwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ gbàgbọ́ ńlẹ̀ Yorùbá tí wọ́n fi kọrin ìgbàlà ọ̀fẹ́ la mú wá, tí Jésù fẹ́ jẹrẹ̀ ṣe. ìgbàlà ọ̀fẹ́ la mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́. ìgbàlà kì í ṣe tá à ń fi ṣe ọwọ́ ẹni gbà, iṣẹ́ rere gbà tàbá ń fowó rà. ẹ̀bùn Ọlọ́run ni. nítorí ìdí èyí ọkùnrin ọlọ́rọ̀ yìí ó rò pé òun lè ṣe iṣẹ́ rere gbà á, ó rò pé òun lè ṣe ń dá gbà á, ó rò pé ọrọ̀ òun lè fi rà á, ṣùgbọ́n múlẹ̀ òun mòfo. ìwọ olùgbọ́ mi bàbá àti màmá, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, Ọlọ́run ní jẹ́ múlẹ̀ mòfo. ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ní múlẹ̀ mòfo, ẹ gba Jésù lónìí. ìgbàgbọ́ nínú Jésù la fi ń gbàgbàlà àti ìyè àìnípẹ̀kun. lọ́nà kejì, mo fẹ́ tẹnumọ́ nú ẹ̀kọ́ yìí wípé fún Jésù ní ààyè tó tóbi jùlọ nú ayé rẹ. jẹ́ kí Jésù gba ayé rẹ, gbé ayé kọ́kọ́rọ́ ayé rẹ gbé lé Jésù lọ́wọ́. ọkùnrin ọlọ́rọ̀ yìí tá à ń kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ lọ́sẹ̀ yìí, ọrọ̀ ayé ló múmú láyà rẹ̀ jọ Ọlọ́run lọ. ọrọ̀ yìí ni ò sì jẹ́ kó lè lépa ìyè àìnípẹ̀kun tí ń lé mọ́. ńgbà ọgbọ́ wípé lọ ta gbogbo tó ní, pín fáwọn tálákà wá máa tọ̀ mí lẹ́yìn, ó wò pé òun ò lè, ọrọ̀ yẹn ó ti dẹrú fún ọrọ̀ yẹn, kò lè fẹ́ ọrọ̀ yẹn lẹ̀. ó sì pòfo, ó lọ pẹ̀lú ìbànújẹ́. ayé tí kò bá ní Jésù, ẹjọ́ ṣàìjọ́ mọ̀, ayé àdánù ni. má ṣe fayé rẹ ṣòfò, fi fún Jésù lónìí. Jésù yóò sì tún ayé rẹ ṣe fún ire ara rẹ. ìgbàlà nínú Jésù ló wà, kò sí ńbòmíì. ìdí nìyẹn tí ìwé Iṣẹ́ àwọn àpọ́stélì tá a mẹ́nubà lọ́sẹ̀ tó kọjá, orí 4 ẹsẹ̀ 12 tó fi ní kò sí orúkọ míì tá a fi fúnni lábẹ́ ọ̀run yìí nípa èyí tá a fi lè gbà wá là àfi orúkọ Jésù nìkan. lọ́nà kẹta nínú ẹ̀kọ́ yìí, gbígbà láti tẹ̀lé Jésù tọkàntọkàn kì í ṣèfara ẹni rúbọ o, ìdókòwò ni. gbígbà láti tẹ̀lé Jésù tọkàntọkàn ẹni kì í ṣe ìfara ẹni rúbọ o, ìdókòwò ni. ìdókòwò ńlá sì ni tó ní èrè fún ayé ìsinsìnyí àti ayérayé.
eléyìí ni Jésù jẹ́ káwọn ọmọ ẹ̀yìn mọ̀ nígbà wọ́n béèrè pé kí ni ó wá jẹ́ tiwa báyìí. Jésù ní pítẹ̀lé tẹ̀ǹtẹ̀lé mi kì í ṣe pé ń fa ara yín rúbọ fún mi, ẹ̀ ń dókòwò fúnra yín ni. Níkẹyìn ẹ̀ sì ní ọgọ́rọ̀ọ̀rún ohun tí ẹ fi dókòwò, ẹ̀ sì tún ní ìyè àìnípẹ̀kun. Torí ìdí èyí, ẹ̀yin olùgbọ́ mi, ẹ má fààyè yín ṣòfò, ẹ fi dókòwò fún Ọlọ́run kí ẹ lè ní èrè ayérayé nínú ìjọba rẹ̀. Lọ́nà kẹrin nínú ẹ̀kọ́ wa yìí, ẹ jẹ́ ká ṣiṣẹ́ f'Olúwa pẹ̀lú àfojúsùn tó dáa. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká ṣiṣẹ́ f'Olúwa pẹ̀lú àfojúsùn tó tọ̀nà, kì í ṣe pẹ̀lú kí ni ń rí gbà, kí ni ó jẹ́ tèmi. Ṣiṣẹ́ látọkàn rẹ wá f'Olúwa, kì í ṣe nítorí tó rí gbà ńbẹ̀. Fòtítọ́ ọnú ṣiṣẹ́ f'Olúwa, má ṣe fẹ̀tàn ṣe. Ṣiṣẹ́ f'Olúwa tọkàntọkàn, má ṣe fi èkùn ṣe tàbí aláìgbọ́dọ̀ má ṣe. Ìdí ni pé Olúwa fẹ́ onínúdídùn ọlọ́rẹ nínú ọgbà àjàrà rẹ̀. Gbogbo sábà fèkùn ṣe àṣedànù ni. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká ní àfojúsùn tó tọ́, ká sì fi òtítọ́ inú ṣiṣẹ́ f'Olúwa. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ wa gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ wa, ó ní ẹni ìṣáájú yóò dẹni ìkẹyìn, ẹni ìkẹyìn yóò sì dẹni ìṣáájú. Èyí ń kọ́ mi pé mo gbọ́dọ̀ ṣọ́ra kí n má máa wò pé mo sàn jù lágbájá lọ, kí n má máa dára mi láre bí ọkùnrin ọlọ́rọ̀ yẹn ṣe ń dára rẹ̀ láre. Mo ti ń pa gbogbo òfin yẹn mọ́ láti gbèwé mi wá, kí ló tó kù mí kù? Ẹ má jẹ́ á dára wa láre, ẹ má jẹ́ á fojú tí ń rí ẹnikẹ́ni. Ọlọ́run yìí wò béèyàn ṣe ń wò. Àwọn tí ń bá ń wora wọn pa àwa ti pé, Jésù nú ẹ̀kọ́ yìí ni wọ́n dẹni ẹ̀yìn. Àwọn tí ń sì ń wọ ẹlòmíì pé wọn ò pé, àwọn tí wọ́n ń wò pé ò pé wọn, Jésù ní àwọn ni wọ́n dẹni iwájú. Torí pé Ọlọ́run kì í wò béèyàn ṣe ń wò. Ènìyàn ń wo ojú, ṣùgbọ́n Ọlọ́run ń wo ọkàn. Ẹ jẹ́ ká fi tọkàntọkàn wa ṣiṣẹ́ fún Olúwa. Ká ṣe é tọkàntọkàn, ká sìn ín ní ẹ̀mí àti ní òtítọ́. Ìdí nìyí tá a fi ń parí ẹ̀kọ́ yìí pẹ̀lú àkọsílẹ̀ tí Paul kọ nínú ìwé Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 2:62. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 2:62. 1 Corinthians 15:58. Ìwé mímọ́ ní, nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo, bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán níwájú Olúwa. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, kí ẹni iwájú yín kó má bàa dẹni ẹ̀yìn. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi lẹ́ẹ̀kan sí. Nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́, bàbá àti màmá tí ń gbọ́ mi nínú ilé, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nínú ilé, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí nínú iṣẹ́ Olúwa nígbà gbogbo, níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa. Tẹ́ ẹ bá ṣe èyí, ẹni iwájú yín kò ní dẹni ẹ̀yìn. Níbi tí a ti dánu ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí, láti dánu rẹ̀ dúró nu. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti ní àdúgbò yín. Tí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà WhatsApp yìí +234 81 11 32 99 55. Tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ sí yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí òǹkà nọ́mbà yìí +234 81 11 32 99 55. Lẹ́ẹ̀kan sí, tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà WhatsApp yìí +234
81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ìjọsìn wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 16 oṣù kejì 2024 àti ẹyọ 5 yìí. Àdúrà mi ni pé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó tún ṣí wa níyè jù báyìí lọ láti mọ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì fún wa lágbára láti lè ṣe wọ́n kí ẹni iwájú wa ó mọ́ bá dẹni ìkẹyìn. Nítorí náà ẹ jẹ́ á tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ká sì kópa takuntakun kí á sì jọ kẹ́kọ̀ọ́ náà. Ọ̀rọ̀ Ọlọ́run yóò sì máa jọba nínú ayé wa ò sì ní wà bákan náà mọ́. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún pàdé, ire o, ire kàǹkà.